Òní ni Ọjọ́bọ̀, ọjọ́ 24 nínú oṣù kejì ọdún 2025. Ó takókó fún ìwé ọ̀run ṣíṣí, ìwé ìtọ́ni ojoojúmọ́ fún ìdàpọ̀ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, eléyìí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkọ́rí wa fún tòní ni fi òróró yàn kí o sì gbàdúrà lórí àwọn ọmọ rẹ. Fi òróró yàn kí o sì gbàdúrà lórí àwọn ọmọ rẹ. Àkọ́sórí wà nínú ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ 28, eléyìí tí ó kà báyìí pé yóò sì ṣe ní ìkẹyìn, èmi ó tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa lá àlá, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran. Bíbélì kà wà nínú ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 12 sí 13. Àwọn òbí nìkan kò lè dá àwọn ọmọ wọn tọ́ fúnra wọn. Èyí rí bẹ́ẹ̀ nítorí àwọn nǹkan mìíràn tó ń kópa nínú àyànmọ́ ọmọ wa, èyí tí àwọn òbí kò lè ṣàkóso lé lórí. Lára àwọn nǹkan yìí ni agbègbè níbi tí àwọn ọmọ ti ń dàgbà, àwọn ènìyàn tí wọ́n ń bá sọ̀rọ̀, irúfẹ́ ẹ̀dá tí wọ́n jẹ́, àti pàápàá àwọn agbára tó yí gbogbo ìdílé wọn ká, àti àwọn ọmọ ní pàtó. Ìdí nìyí rékọjá gbogbo nǹkan tí àwọn òbí ń ṣe nípa ti ara láti tọ́ àwọn ọmọ wọn. Wọ́n tún gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn lóòrèkóòrè kí wọ́n sì wá ìrànlọ́wọ́ Ọlọ́run láti tọ́ wọn dáadáa. Àwọn òbí gbọ́dọ̀ fi òróró yan àwọn ọmọ wọn kí wọ́n sì gbàdúrà lé wọn lórí nígbà gbogbo láti pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ agbára ibi. Ní ìgbà díẹ̀ tí mo ti lò láyé, mo ti rí onírúurú iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣe nínú ayé àwọn ọmọ. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn òbí kan máa ń dá àwọn ọmọ wọn lẹ́bi pé wọn kò ní àfojúsùn, eré ti pọ̀jù tàbí jíjẹ́ olè nígbà tí wọn kò bá ṣe àṣeyọrí, pàápàá nínú ẹ̀kọ́ wọn. Ó máa ń bí wọn nínú pé àwọn ná owó tó pọ̀ lé wọn lórí láìsí àyọrísí rere. Wọ́n lè máa mọ̀ pé àwọn agbára òkùnkùn lè máa dènà ìlọsíwájú ọmọ náà. Ó ṣeé ṣe kí akẹ́kọ̀ọ́ kàwé dáadáa fún ìdánwò kó sì gbàgbé gbogbo rẹ̀ nínú gbọ̀ngàn ìdánwò. Ìṣẹ̀lẹ̀ kan wà ní Yunifásítì Èkó ní àwọn ọdún sẹ́yìn, níbi tí ọ̀dọ́mọkùnrin kan sì bẹ̀rẹ̀ sí ń tọ̀ nínú yàrá ìdánwò láì dúró. Hílà yìí ló kọ́kọ́ ṣẹlẹ̀. Àwọn tó yí ká bẹ̀rẹ̀ sí ní pe ọkọ̀ pàjáwìrì. Ẹ̀wẹ̀, ó sọ fún wọn pé èyí kì í ṣe ọ̀rọ̀ fún dókítà pé kí wọ́n pe olùṣọ́-àgùntàn òun dípò. Olùṣọ́-àgùntàn rẹ̀ gbàdúrà fún un, ara rẹ̀ sì yá. Ìfàmìróyàn máa ń yan ọmọ sọ́tọ̀ fún ìsọjí ńlá. Bí ó tilẹ̀ jẹ́ pé àyànmọ́ Dáfídì ni pé kí ó di ọba Ísírẹ́lì, àyànmọ́ yẹ̀ wá sí ìmúṣẹ àfìgbà tí a fi àmì òróró yàn. Lẹ́yìn tí a yàn, Bíbélì wípé ẹ̀mí Olúwa bà lé láti ọjọ́ náà lọ. Ní orí tó tẹ̀lé, ó pa òmíràn Fílístínì, Gòláyátì, ó sì di gbajúgbajà. Tí o bá jẹ́ òbí, máa sọ àwọn èrò Ọlọ́run sórí àwọn ọmọ rẹ kí o sì máa fi òróró sàmì fún wọn déédéé. Jẹ́ kí wọ́n mọ̀ pé ti Ọlọ́run ni wọ́n jẹ́, àti pé ẹnikẹ́ni tó bá fi ọwọ́ kàn wọ́n fi ọwọ́ kan ẹyinjú Ọlọ́run. Mo gbàdúrà pé Ọlọ́run yóò pa gbogbo ọmọ mọ́ kúrò lọ́wọ́ ìkọlù ọ̀tá ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: ìfàmìróyàn àti gbígba àdúrà lórí ọmọ lóòrèkóòrè máa ń pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ ìpinnu èṣù, ó sì máa ń yà wọ́n sọ́tọ̀ fún ìsọjí ńlá.